ní tá a fẹ́ nìyẹn ọba mi Èdùmàrè adó ti gbogbo ẹjá wo ẹjá gbọ́ nǹkan tí arákùnrin sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Kwara kẹ́ lè mọ̀ pé iná ń jó lórí kókó wọ́n kógun ja ìlú Kwara gan lójoojúmọ́ o wọ́n kógun ja ìlú Kwara bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìlú Kwara ń gbóná lọ́wọ́ o ó ń gbóná lọ́wọ́ ẹ tún gbọ́ nǹkan tí arákùnrin sọ. Kwara State is bleeding. Kwara State is bleeding. Nigerians, ẹ bá wa gbé. Gbogbo ẹ̀yin bloggers, ẹ bá wa gbé. Kwara State is bleeding. Kwara State is bleeding. Kwara State is not safe. Governor Abdulrahman Abdulrazak, President Bola Ahmed Tinubu, gbogbo yín pátápátá, all the military, Sunday Igboho, please come back. Gbogbo yín pátápátá la pè. Ẹ jọ̀ọ́, Kwara State is bleeding. Ẹ jọ̀ọ́ tó. Akójúmọ́ mọ́ ẹ jẹ́ bá mi share fídíò yìí tó lọ ìwọ tó bá share fídíò yìí lágbára Ọlọ́run ìdààmú ò ní bá ẹ o ẹ jẹ́ bá mi share fídíò yìí kó kan lẹ́ẹ̀kan Governor Abdulrahman Abdulrazak kó kan President Bola Ahmed Tinubu ẹ jẹ́ bá wa share enough of this why ti Kwara State tẹ̀ yàtọ̀ nínú gbogbo states ní Nàìjíríà yìí títí wá tẹ̀ yàtọ̀ rárá ogun ìta wà ogun inú ilé náà wà ṣẹ́rí wípé àwọn bandits wọ́n tún ti attack ní Patigi láàárọ̀ yìí on the 2nd today Sunday láàárọ̀ yìí fídíò yẹn lẹ́ ń wò tó ń fly díẹ̀díẹ̀ yìí fídíò yẹn ni mò ń show yìí wọ́n ti attack láàárọ̀ yìí wọ́n ti pààyàn wọ́n ti jíyàn gbé nílùú Patigi again ìbẹ̀dẹ̀ làwọn máa lé nulẹ̀ kan nínú wa àwọn máa lè ní Kwara State ọmọ àlè Yorùbá wà ọmọ àlè tí ò ṣe Yorùbá wà kí ni problem yìí tẹ́ ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan. ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí Kwara State is bleeding. Kwara State ó ń gbóná lọ́wọ́ ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí fún mi ẹ share fídíò yìí fún mi ẹ share fídíò yìí fún mi ẹ jọ̀ọ́. tẹ́ ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti gbọ́ pé àwọn ọmọ Yorùbá kan tún sọ pé olóyè Sunday Igboho kò ní license torí ẹ̀ lẹ́ẹ̀ ṣe fara dáadáa torí ẹ̀ lẹ́ẹ̀ ṣe fẹ́ gbà wọlé ṣé àwọn bandits ní license tó fi ń gbé AK-47 AK-49 gbogbo oríṣiríṣi àwọn ìbọn burúkú tó fi ń attack wa. Ṣé to understand? Governor Abdulrahman Abdulrazak, the only safe place is Ilorin main town, Ilorin city, Ilorin gangan. Inú Ilorin gangan. Ilorin is not attack of recent now. Gbogbo agbègbè Ilorin pátápátá gbogbo Kwara State náà ti fẹ́ invade tán. Ìlú tó free kékeré báyìí. Ibẹ̀ la dẹ̀ ti ń sọ̀tọ̀ kú Sanpolóyè Májàsọ́lá, àwa pín káàkiri. Ẹjọ́ ṣé àti orí kìíní sọ up to now Aníkólóyè náà kún kò tí ì ṣe òjò tí ò tí ì rọ̀ ẹ ti sọ pé ṣé kò jù báyìí lọ ṣé kò lè ṣe báyìí wáì tá a ya ìkà báyìí òpó náà ọmọ Yorùbá mi náà wọ́n ṣe against them for what reason ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní solution kankan ju pé kẹ́ fẹnu bà nǹkan jẹ́ ju kẹ́ fẹnu tún nǹkan káàkiri bí kẹ́ tẹnu bọ́lẹ̀ tó mọ̀ pé ìwọ gangan ò ní solution tó mọ̀ pé team tó belong sí tí ò rí solution èèyàn kan tó wá fẹ́ kún yín lọ́wọ́ ó fẹ́ support yín ẹ tí wọ́n against ẹ̀ ṣé wọ́n ṣépè fún yín ni ẹni tí ó bá ti fẹ́ ìfọ̀kànbalẹ̀ tó fẹ́ kí ìdààmú bá ẹ tó jẹ́ pé ìdààmú tó ń bá wọn Kwara State yìí tẹ́ fẹ́ kó stop don't against any security bó ṣe ọlọ́pàá ni bó ṣe sójà ni bó ṣe vigilante ni bó ṣe forest guard ni bó ṣe OPC ni anyhow kó jẹ́ normal ajagun ta ni anyhow tó bá ṣe máa jẹ́ káṣá bọ́nu wàhálà tàwa yìí what's your problem kí ni problem yín ẹ̀dẹ̀ gbógun ti olóyè Ìgbòho yàtọ̀ fún mídíà ẹ̀yin tẹ̀ ń ṣe ti kọ̀kọ̀ gan ẹ pọ̀ ju tàwọn tó jáde sórí social media lọ gbogbo yín pátápátá lọ́lọ́run máa bí Patigi náà tó ti attack yìí àwọn people yẹn ti gain ground. Governor Abdulrahman Abdulrazak, please gbogbo àwọn tó ń bá ti ń mú oríṣiríṣi àmọ̀ràn wá má ṣe báyìí àwọn tó fẹ́ kí ìjọba yín tó fẹ́ kó dàwó gangan nìyẹn o àwọn alábòsí ló pọ̀ jù nù wọn most of people tó bá ń criticize yín lórí ọ̀rọ̀ insecurity wọn ò ní look for solution wọn ò ní sọ̀rọ̀ nípa solution they will only criticize you they will only talk bad kìnìkan wọn ò ní look for solution the only solution we have now every forces anybody tó bá ní agbára tó dẹ̀ show interest ṣó rọrùn ní kéèyàn lóhun pẹ́ lọ kọjú àwọn tó jẹ́ pé wọ́n ti sign ọjọ́ kú wọn gan already ẹ̀dẹ̀ tó against ẹ̀ ẹ dán torí tọ́lọ́run ẹ bá mi share fídíò kó kan Governor Abdulrahman Abdulrazak lára Governor Abdulrahman Abdulrazak Kwara State nìkan ló ṣe worst báyìí ní Nàìjíríà
The only state tí ó fẹ́ ní fọkànbalẹ̀ ní Nàìjíríà yìí òun ni Kwara State. Òun ni Kwara. I'm telling you, forget about media talk. Wọ́n máa ní ká má sọ on social media, ká má ṣe gbá, ká má ṣàwò. A lot of things is going on. Honestly, bóyá àná àbí jẹta àná ṣe release èèyàn kan ní Ìfẹ́lódùn, my own local government Ìfẹ́lódùn. Wọ́n ṣe release èèyàn kan ní bóyá àná. Yes, láàárọ̀ àná Ọ̀káká. We thank God. Our people ṣì wà lórí ilẹ̀ wa up till now. Governor Abraham Abrazak, please, gbogbo àwọn àti gbọ́ pé wọ́n ti fún wa ní more police, more army, more. We can't wait for anyone any longer. Ẹ jẹ́ ká wọnú gbó yẹn. Wọ́n ti wọ́n attack wa. Our people, àwọn security wa, they know the location. Wọ́n mọ ibi tán wà. Wọ́n mọ ibi tí wọ́n wà. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́, ẹ bá wa go after them. Chase them away on your land, Governor Abraham Abrazak. Tẹ́ bá ṣe lè, honestly, ẹni tó máa fẹnu tàbùkù ìjọba yín ó máa múra. Gbogbo ẹni tó bá fẹnu tàbùkù ìjọba yín, àbòsí ló ń ṣe. Lẹ́yìn only insecurity yìí, tẹ́ bá lè bá wa rí tackle. We know you have spent billions of naira. I had everything. Kò ní bàjẹ́ fún yín o. Gbogbo ẹni tẹ́ bá ṣe fídíò kò ní bàjẹ́. Nísìnyí báyìí, not only Kwara South la máa pariwo báyìí, a whole Kwara State. Kwara State at large, we are bleeding. Kwara State is bleeding. Kwara State is bleeding. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ̀yin náà ti gbọ́ wípé Kwara State ń gbóná lọ́wọ́ ohun ooru. Ó ń gbóná bí ajere. Àwọn èèyàn ń pohùn réré ẹkún bẹ́ẹ̀. Àwọn èèyàn ń ké yérò ní àárọ̀ aláàárọ̀ yìí. Kí ló dẹ̀ jẹ́ kí ó tún fẹ́ kó tún lágbára bẹ́yẹn? Ìjẹ́ ẹ mọ̀? Ó ṣeéṣe ẹ ti rí náà ń gbọ́, mo dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí, ṣùgbọ́n gbogbo yẹn ń gbọ́ náà wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe fẹ́ ṣe é. Wọ́n jẹ́ kó yé wa wípé bàbá Bọ́lá Ahmed Tinubu fẹ́ gba Kwara, kódà wọ́n náà fẹ́ change orúkọ ẹ̀ padà sí Odò Ọya. Pé Odò Ọya ló ń jẹ́ láti ayé aláyédáyé. Wọ́n fẹ́ change ẹ̀ kúrò lórúkọ Kwara pátá. Wọ́n fẹ́ change orúkọ, wọ́n dẹ̀ fẹ́ gbé wá sábẹ́ South West. Bẹ́ẹ̀ bá tí ìgbọ́ èmi náà ń gbọ́ o. Mo dẹ̀ nígbà tí mo rí mọ́mì mi kan ló send ẹ̀ sí mi. Mo ṣe àwọn ìwádìí mi kan lé lórí. Wọ́n sọ bẹ́ẹ̀ pé bàbá ń gbìyànjú láti ṣe. Tẹ́ bá tẹ̀tí wá wo fídíò tí bàbá Ládọjà tó lọ sí ọ̀dọ̀ bàbá President Bọ́lá Ahmed Tinubu lẹ́nu bí ọjọ́ bíi mẹ́ta yìí. Ṣé mọ̀ pé bàbá Ládọjà sọ ń bẹ̀? Ó ní kí wọ́n sì kí ọ, ó ní ńgbà ṣé mọ̀ pé ẹ̀yin èèyàn mi, òun ni mo ṣe máa ń sọ fún wa. Ṣé rí àwa tá à ń pariwo lórí afẹ́fẹ́ yìí, kì í ṣiṣẹ́ kékeré là ń ṣe o. Kì í ṣiṣẹ́ kékeré l'Olódùmarè ń gba ọwọ́ wa ṣe torí kì í ṣàwa. Ẹ̀yin èèyàn wa tẹ́ẹ̀dẹ̀ bá wa ń share fídíò, kì í ṣiṣẹ́ kékeré lẹ̀ ń ṣe o, iṣẹ́ ńlá gidi lẹ̀ ń ṣe. Nítorí pé bá ṣe ń ṣe yẹn, ìjẹ́ mọ̀ pé ó ń dọ́dọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ó ń dọ́dọ̀ àwọn olórí wa, ó ń dọ́dọ̀ àwọn kábíyèsí wa. Ṣé mọ̀ pé à ń pariwo pé láì ṣe pé bó ṣe ṣe program yẹn níbi ọjọ́ bíi 5 sẹ́yìn kó tó di pé bàbá wa yìí lọ sí Àbújá lẹ́yìn tẹ́ bá ń follow mi dáadáa. Mo ní láì ṣe pé a gba Ìlọrin padà sí wa lọ́wọ́. Mo ní ètò ààbò ilẹ̀ Yorùbá kò lè múnádóko. Nítorí pé àti ìlú Ìlọrin làwọn jàǹdùkú yìí ti ń wọlé. Now nígbà tí bàbá Ládọjà wá lọ sọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ wo fídíò yẹn, ẹ gbọ́ nǹkan tí bàbá sọ. Kó bá kọ̀dà pé mo sọ̀rọ̀, ẹ kò gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn bàbá yìí ti rí pé ogun tó ń jalẹ̀ Yorùbá, àìsíkíọ̀ Kwara State ni fún ilẹ̀ Yorùbá, ológun yẹn fi pọ̀. Torí pé àwọn ará bí wọ́n fẹ́ gbabẹ̀ wọlé láti wá islamize wa, láti wá gba gbogbo ilẹ̀ lọ́wọ́ wa. My colleagues, the members of the Oyo State Council of Obas and the chiefs, I'm here today to bring to the President our good tidings. We wish you well. We are very happy with what is happening in Nigeria today.
I just feel that it is important for us to come and say thank you to you. When we had the problem of the kidnapping, which was about the first major one in Niger State, we were apprehensive. We are saying, what is the government doing? What is the federal government doing? What is the Oyo State government doing? But we now found that between you and your security people, to which I'm going to thank them through you, you have made a turning point in the issue of kidnapping in Nigeria. The fact that you did not pay ransom, the fact that you stood your ground, shows that yes, we now have a government that knows what it's doing. So, Mr. President, we cannot thank you enough for that feat. It was a big feat because the people of Oyo State said, are we going to become another Chibok? Is it going to be a perennial issue? But as I said, it has now brought a turning point in the issue of kidnapping in Nigeria, not only in Oyo State. Because people now know that you now have a president who will not negotiate from the position of weakness with any kidnapper. So thank you very much, Mr. President. We are really very grateful. But let me also advise, on behalf of my colleagues, that you should not please abandon that forest. You have been able to send away all the kidnappers, all the people that were there, that were threats to life and property of people of Oyo State. You have succeeded in getting them out of the place. But please, let us have the presence of the security agencies there, so that they do not regather. This is a forest that extends from Oyo State to Niger State. It's supposed to be the reserve. And it started from Ashenyi. Ashenyi is here. Igbo, Kishi, all along to Kwara State, Barutin, then to Niger State. So if you are able to secure the place, it means that Oyo State is secured. So thank you very much, Mr. President, for that feat. And we hope that our wish of not abandoning the place, so that they do not regather again, will be accepted to you. Secondly, Mr. President, we look at the infrastructural development we are bringing to Oyo State. We have 10 ongoing projects costing more than 2 trillion naira. I don't think we have had it as good before. Of course, the decay particularly in the road networks, is becoming something that we are now hopeful that by the time you complete your second term, there will be things of the past. Everybody, all of us know that Ibadan, Ife, has been a perennial problem. But now, with the concrete that you are putting there, we believe that you have solved the problem once and for all. And that goes on. That goes on to Felicia. Ẹ̀yin èèyàn mi, èyí tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ òun lẹ gbọ́ yẹn. Bàbá wa Ládọjà. In fact, ṣé rí nínú gbogbo ọba aládé ilẹ̀ Oòduà, nínú gbogbo ọba aládé ilẹ̀ Oòduà, tá bá sọ pé ká sọ pé ọba tí àwọn ọmọ Oòduà
tá a lè máa kan sára sí. Bàbá wa Ládọjà, mo fẹ́ lè sọ pé àwọn ni mo máa sọ pé kí n gbé gbogbo kúdóòsì fún nínú gbogbo top class ọba ilẹ̀ Yorùbá. Tá a bá ní ká wò pé ọba wo ló dúró ti ọmọ Oòduà tó dúró tì wá, bàbá Ládọjà ni o, ẹ jẹ́ fi gbogbo ẹnu sọ. Àwọn tó kù náà kì í ṣe pé àwọn gbìyànjú o, ṣùgbọ́n láwọn lọ́ba tá a lè rí nírìí pé ajìjàgbara ni báyìí. Bàbá yìí fẹ́ Yorùbá, bàbá yìí fẹ́ ìlọsíwájú, ó fẹ́ ààbò fún ilẹ̀ Oòduà. Bàbá Ládọjà ni o. Bàbá mo réètì yín sà, mo réètì yín, mo gbé kúdòsì fún yín ló ń jẹ́ bẹ́ẹ̀ sà, full star ni mo fún yín. Bàbá yìí náà la gbọ́ pé olóyè ọba Adéyẹmọ máa tẹnu mọ́ pé bàbá mi Ládọjà ó lọ jòkó ti bàbá Bọ́lá Ahmed Tinubu láti ìpè kan fìmí lẹ̀ pẹ̀lú support àwọn ọba tó kù o. Bàbá Ládọjà ẹ kú iṣẹ́ sà, mo nífẹ̀ẹ́ yín, èmi ọmọ yín Àrólé, mo nífẹ̀ẹ́ yín. Ọjọ́ tí n bá wálé mò ń bọ̀ wá kí yín nítorí pé ẹ ń jà fún ìran Oòduà. Bàbá yìí ó gbéra ó lọ bá President Bọ́lá Ahmed Tinubu lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Kwara. Ṣé mọ̀ pé èmi àti yín la jọ ń pariwo lójoojúmọ́ wípé wọ́n ń gbalẹ̀ Kwara, ilẹ̀ Yorùbá dẹ̀ ni. Ìlọrin ni tàwọn olórí burúkú wọ̀nyí, Ìlọrin ni ti Álímì, ṣùgbọ́n àwa mọ̀ pé Álímì kọ́ ló ní Ìlọrin, àwa la ní Ìlọrin o, àkókò ń bọ̀ lórí ẹ̀. Now bàbá yìí wá sọ fún President Bọ́lá Ahmed Tinubu níbi tí wàhálà àwọn bandit ti túbọ̀ lágbára sí ni mò ń sọ fún yín o. Ó dẹ̀ tún ṣe bẹ̀rẹ̀ ní o, torí pé wọ́n sì máa tún jagun gidi gan ní Kwara yẹn tó máa fẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. So ìdí nìyẹn tá a fi ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé gbogbo security ni kẹ́ ẹ jẹ́ ká ràn lọ́wọ́ báyìí. Ẹ má wo kan pé ẹyọkan yìí ni, irọ́ o, ẹ má jà dúró lórí pé ẹyọkan yìí ni, ẹ jẹ́ kó gbogbo ẹ̀ papọ̀ ká ṣèrànlọ́wọ́ fún wọn. Ẹ ṣe ìrànlọ́wọ́ fún ìjà ẹkùn nítorí pé àwa náà ní ipa táwa náà ń kó nílẹ̀ Yorùbá. Bàbá wa Ládọjà ní láti lọ, ó wá ń sọ fún bàbá wa President Bọ́lá Ahmed Tinubu pé àwọn tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣiṣẹ́ takuntakun lórí ètò ààbò. Adẹ̀rí lóòótọ́ òun lèmi náà fi ń kan sára tí mo fi ń sọ pé bàbá ẹ ṣeun. Bàbá ẹ̀ wá sọ níbẹ̀ pé àwọn tún kí ti àwọn oríire tí wọ́n rìlíìsì láìpẹ́ yìí pé ṣùgbọ́n pé láti secure ilẹ̀ Yorùbá, òun ni mo ṣe play fídíò yẹn, pé bàbá Bọ́lá Ahmed Tinubu ní láti secure Jẹ̀bà, kí lorúkọ ẹ̀, Kogi, secure gbogbo tó ń jẹ́ Kwara, láti make sure pé òun dáàbò bo gbogbo ibẹ̀ yẹn. Pé tí ààbò bá ti bo ibẹ̀ yẹn o, ìgbà yẹn ni wọn ò ní lè wọ Ọ̀yọ́ state. Ṣé pé Ọ̀yọ́ state ló ní ẹ̀sìn èwo ní target àwọn olórí burúkú yìí sìn. Ṣé pé wọ́n ti lọ kidnap lọ́yọ̀ọ́, wọ́n ti ṣoríṣiríṣi national park, wọ́n ti ṣoríṣiríṣi ń bẹ̀. Ó ti yé yín. So Ọ̀yọ́ state ní target wọn. So ọba Ládọjà dẹ̀ ti rí pé tí a bá gba Ìlọrin padà, ṣé pé style ni bàbá fi rọra sọ̀rọ̀ ńbẹ̀ yẹn. Ṣé pé bàbá ò là bẹ̀, bàbá sọ pé kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó sì kí ọ Kogi, kó sì kí ọ gbogbo Kwara. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Now a tún wá ń gbọ́ wípé bàbá gan fẹ́ pààrọ̀ orúkọ Kwara yẹn sí Odò Ọya. Wọ́n wá fẹ́ gbé Kwara sí abẹ́ South West. Ṣé pé àwọn kan ń claim, Ìlọrin ń claim sí pé Kwara state o, torí pé àwọn Ìlọrin ti jẹ́ capital, ìlú Òkè Ọya ló wà. Tẹ́ bá gbọ́ nǹkan tí USA máa mú sọ, adájọ́ wìrì tójú ẹ̀dá bojú àgbòdògì yẹn tó jáde tó ń sọ̀rọ̀ bí pé èlò òfin wọn ní bíbà yìí ó yàtọ̀ sí ti South West. Ṣé ti rí? So mo rò pé gbogbo nǹkan wọ̀nyẹn ni bàbá wa Ládọjà rí pé òfin yín yàtọ̀ sí South West. Bí àwa ọmọ aládé kan ṣe rí pé eléyìí ò ná màmú. So òun ni bàbá fi lọ tó fi lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu. So ìdí nìyẹn pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí àwọn aráabí ti wá ń rí pé àwọn aráabí fẹ́ gba Ìlọrin lọ́wọ́ wa o, because kò sí ni a máa gba Ìlọrin padà, kò sí ni tá a dẹ̀ ní jà, because tí bàbá t'Olódùmarè bá ṣe ìlérí bàbá lórí ọ̀rọ̀ Kwara state tọ́lọ̀ múṣẹ́ tí wọ́n pa o ti ń jẹ́ Kwara rẹ̀ tán gbé Odò Ọya lé lórí, tó orúkọ tó ti ń jẹ́ láti ìṣẹ̀dá ẹ̀ wá tó ń gbélé lórí tó ń jẹ́ Odò Ọya tí ò sí Kwara tó dẹ̀ gbé tó ń kà mára South West.
torí ngbà míì báyìí tá bá ń dárúkọ gbogbo gọ́vnà tá bá ń dárúkọ gbogbo state ilẹ̀ Yorùbá àwọn ará Kogi gan ń bínú pé kí ló dé tẹ́ ẹ̀ka wa mọ́ Yorùbá ṣe bí Yorùbá ni wá nǹkan tí àwọn àfipágbà Fúlàní tẹ̀rù fi ń bà wá nìyẹn pé tí bàbá bá kúrò lórí oyè tí Fúlàní bá bọ́ síbẹ̀ kí ló máa ṣẹlẹ̀ so in táwọn olórí burúkú slave master yẹn tí wọ́n gbà tí wọ́n fi ọ̀nà ẹ̀rú tó gbà gba Ìlọrin tó fi gbé àti Kwara tó fi gbé sábẹ́ nọ́ọ̀tì ọ̀nà ẹ̀rú yẹn ni wọ́n lò so bàbá náà ń gbìyànjú sí láti dá a padà sí abẹ́ Southwest so láìpẹ́ láì jìnnà ẹ̀yin ará Kwara ẹ máa padà gbogbo orúkọ yín gbogbo ẹ ṣe ń wò tẹ́lẹ̀ pé ará kínní ni ẹ máa padà sí Southwest láìpẹ́ yìí bàbá President Bola Ahmed Tinubu máa ṣe wọ́n máa ṣe láṣeyọrí torí pé ó ti wà níwájú bàbá so a máa padà tó lódùmarè bá gbà lóòótọ́ bí wọ́n ṣe ń sọ yẹn tọ́lọ́run dẹ̀ fàṣẹ sí bẹ́ẹ̀ tí bàbá náà fàṣẹ sí pé a padà sódò Ọya kò ní sí tó ń jẹ́ Kwara mọ́ dẹ̀ ń gbogbo Kwara lápapọ̀ máa bọ́ sábẹ́ Southwest so báwo la ṣe ogun wo la fẹ́ jà ṣàfẹ́ jagun ni ogun wo la fẹ́ jà tí olórí ogun fún ara ẹ̀ dẹ̀ ti sọ pé ẹ sì kí ọ gbogbo ilẹ̀ Yorùbá ṣé olóyè Ọmọ Adéyẹmọ wá lajúlẹ̀ lẹ́yìn tí gbogbo yẹn ti dán tí àwọn kan wá sọ pé àwa là á ní kinní kan ojú apá bàtà apá jíwọn etí ẹ̀ àwọn wo ni ìjà ẹkùn gan ò ní gbà ìjà ẹkùn security àlàtà ń sọ̀rọ̀ yìí àwa gan ò ní gbà gbogbo akẹ́kọ̀ọ́ rí pé àwa náà lọ́mọ kì í ṣe pé bóyá à ń fẹnu sọ ẹ̀yin náà mọ̀ pé ìjà ẹkùn lọ́mọ so alọ́mọ adẹ̀ láwọn jagunjagun tó gbórín ṣebí training lẹ rí tán bọ́ ṣe ń wọ́ tán ń ṣe oríṣiríṣi ojú apá bàtà apá jíwọn etí ẹ̀ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu sọ lónìí pé Ìlọrin o gbogbo ẹ̀ ó ti wà ní Southwest káwọn kan wá dìde kí kan sọ pé òun ni Álímì kan apá ẹ̀ máa jábọ́ ni apá ẹ̀ tó ká sókè yẹn ó máa jábọ́ so adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti OPC àti gbogbo àǹsì àtijọ́ ń ṣe papọ̀ tá Olódùmarè adẹ̀jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá wa kò gbọdọ̀ ṣọ́ra díẹ̀ náà ni ìfura lóògùn àgbà ẹ̀yin ènìyàn mi so ìrọ̀rùn ìdẹ̀ra ó ń bọ̀ nílẹ̀ Yorùbá ó kọ̀ pé ojú ló pẹ́ sí ṣẹ́rí gbogbo yéèyé oró sacrifice ni èyí tó yẹ ká ti ṣe la ti ń ṣe sílẹ̀ ibẹ̀ kò kọ̀ ní rí bẹ́ẹ̀ mọ́ ni àní jẹ́ kí ẹ̀jẹ̀ ó pọ̀ mọ́ àbí àti ẹ̀rí jẹ́ kí ẹ̀jẹ̀ kankan wà ńlẹ̀ mọ́ ẹnu mi àgò so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ mọ́ láìpẹ́ láì jìnnà dẹni solution ti dé bàbá wa Ládọjà ti dé èmi dẹ̀ mọ̀ pé yàtọ̀ sílẹ̀ tí wọ́n show wa yìí indoor meeting tún máa wà pẹ̀lú bàbá Tinubu lórí ọ̀rọ̀ Ìlọrin yìí lórí ọ̀rọ̀ Kwara yìí láti pé kó padà sí Southwest torí pé gbogbo Fúlàní náà ti ń wò pé nọ́ọ̀tì ló wà tó ti ń lo òfin tó yàtọ̀ sí Southwest ẹ̀rí pé orí wọn ti gbálẹ̀ ẹ̀rí pé orí wọn ó ti gbálẹ̀ gidi gan gbogbo ọmọ aládé ìlú Kwara wọn á fẹ́ kó wọn lẹ́rú so wọn wá retí kí bàbá Bọ́lá Ahmed Tinubu kúrò ńbẹ̀ kí Fúlàní bọ́ síbẹ̀ kó ráyè parí iṣẹ́ wọn ní Southwest kó ráyè parí iṣẹ́ wọn ẹ̀yin èèyàn mi nípasẹ̀ ẹ̀sìn yìí náà gbà ní púpọ̀ nínú wọn gbà wọlé sí wa lára o nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí ni gbogbo nǹkan tẹ́ ẹ rí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n gbà wọlé títí tó fi ṣe wá tó ti ṣe everybody bí wọ́n ṣe ṣèyàn yìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu torí pé bàbá ṣì ń jẹ́wọ́ ọmọ ọkọ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba aládé ti ìlú Ìbàdàn bàbá jẹ́wọ́ ọmọ ọkọ bàbá ti pàṣẹ ó ní kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó sì kí Kwara State fún wọn kí ètò ààbò lè ráyè wà ní ìlú Ìbàdàn kó dé ráyè wà l'Ọ́yọ́ State in general ṣe ti rí pé Yorùbá ti ń dìde ọgbọ́n ni a lè jagun Ìlọrin ń bọ̀ lábẹ́ Southwest a ní jagun àfi àwọn tó bá fẹ́ sọ pé ilé ayé ó ti sú wọn fẹ́ lọ kí ìyá mi lọ́run so bó ṣe jẹ́ nìyẹn so ẹ̀yin ọmọ Oòduà ẹ̀jẹ̀ àdùnnú àwọn èèyàn wa mo rí fídíò kan lẹ́ni mo tiẹ̀ tún rẹ́rìn màá play fídíò yẹn náà fún yín nígbà tí mo rí fídíò yẹn pa mí lẹ́rìn mo rẹ́rìn pé àwọn ọmọ Yorùbá wa mà ti ń jí kẹ̀ wọ́n máa ẹgbọ́n nǹkan tá arákùnrin yìí sọ ẹkọ̀ já sáré kàn fi lè ṣẹ̀fẹ̀ ẹjá gbọ́ nǹkan tó sọ.
ẹni kí ni èdè obìnrin ní Islam kò síbi tí Allah ti gbé obìnrin nínú Islam. Allah sọ pé ẹnìwọ̀n lẹ́gbà Allah ní pé tó bá kọ ọkọ rẹ sílẹ̀ tó ń tó lè padà sí ní ọkọ yẹn padà ọkùnrin kí wọ́n kọ́ pọ̀ ọ̀sùn náà ta. Ṣé ìtẹ́lẹ̀ ọkọ wa nìyẹn? Ìtẹ́ àbúrò ní sílẹ̀ òní ó wà nínú Al-Qur'an Suratu Muhammad ẹ máa kọ́ náà Suratu Muhammad verse 4. Ẹ máa kí ìhù wọn lẹ́yìn Yorùbá. Ẹ máa kọ́ náà a máa kà fún yín sí ní èdè Lárúbáwá àtẹ̀tù. Suratu Muhammad Suratu Muhammad orí karùn-ún ẹ̀lọ́kọ́lẹ̀ Suratu Muhammad orí kẹrin Quran 47 verse 4. Nígbà tí ẹ bá padà tó sẹ́ ìgbàgbọ́ ẹ máa bẹ́ orí ìwọ̀n nìṣó. Sáwọn Fúlàní òṣèlú mi. Suratu Muhammad Suratu Tawba orí karùn-ún ó ní wípé nígbà tí oṣù tí a bá ti gba àwẹ̀ ẹ bá ti lọ tó ẹ pa àwọn tó sẹ́ ìgbàgbọ́ ẹ pa wọ́n ní ìfẹ́ sípa yọ. Àfáà tó bá sọ pé àdúrà bẹ́ẹ̀ náà Al-Qur'ani ẹgbẹ́ bọ́ta ẹwà ń kà lọ́dún bọ́wọ́ kẹ́nu yìí tùbà ti máa dùn kẹwà ń tù sí Yorùbá. Àtàlẹ́jì àwọn gbogbo ẹ̀yìn àfáà bẹ́ẹ̀ wà ní agbègbè yìí bẹ́ẹ̀ tí táwọn ọjà wá jẹ kẹ́lẹ́ máa fọ́ èdè sáwọn kẹ́tọ́ sílẹ̀ tó dá wa gbogbo kẹ́tọ́ lè sílẹ̀ tó dá wa Elédùmarè a máa ń lọ sí ilé kẹ́wù a máa lọ kọ́ èdè Saudi sórí ìwé wọ́n ti dàrú lọ́tọ́ kẹ́tọ́ lè sílẹ̀ tó dá wa a lọ kọ́ èdè ọmọ Saudi sórí ìwé wọ́n pé lóòótọ́ ọlọ́run lè ní kálọ̀ ọlọ́run tí wọ́n sọ ọlọ́run gbọ́ gbogbo èdè bàbá tó lè sin àláwù á lọ pé lè Saudi ìwọ àfà bọ́lá ní pé kò sí ìwọ bàbá bọ́lá ní kò sí ẹ̀pà ẹnu Kùránì bọ́ta ìwọ àfà ìwọ àfà ìwọ àfà bó o bá sọ wípé àdúrà bẹ́ẹ̀ni Kùránì kalẹ̀ tàbí sí bàbá wọ́n ká Kùránì Kùránì lè lọ́wọ́ wa wọ́n wá tún sí Yorùbá tí wọ́n bá ní ìlú àlọ́kọ̀. ìwà ìmọ̀ ìwà àfà. Bọ́mì mi Stella mo rẹ́rìn lẹ́nu yín ẹ̀yin èèyàn mi ohun tí àwọn ẹ̀yà kan fi ń bẹ̀rù Yorùbá láti bájà nìyẹn o tó fi máa ń sọ pé Yorùbá adákẹ́jà bí èṣù ni wá etí àwọn ẹ̀yà kan tí wọ́n fi máa ń bẹ̀rù Yorùbá nìyẹn pé gbogbo nǹkan lẹ lè ṣe sọ́pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n tẹ́ bá dé orí ti Yorùbá ẹ máa tẹ́ o gbogbo nǹkan lẹ lè ṣe o ṣùgbọ́n tẹ́ bá sọ pé ẹ fẹ́ ṣe lórí Yorùbá ẹ máa tẹ́ o àṣírí yìí máa tú ṣáá ni ṣé mọ̀ pé lásìkò kan náà ni àwọn Fúlàní ni wọ́n fẹ́ kó àwọn bàbá wa lẹ́rú tí wọ́n fi lọ jagun yẹn ní Ọ̀ṣun state àbí Òṣogbo náà ti dá ogun yẹn padà àbí wọ́n jagun yẹn wọ́n ṣẹ́gun wọn oyè náà sì àwọn pípì wá jókòó pé a lè lo ọ̀nà pé ẹja gbé ogun kojú wọn ẹja lò nípa ìlànà ẹ̀sìn ṣé èdè Lárúbáwá ni àbí ẹja fi kọ́ wọn ṣùgbọ́n nígbà tó wá rí tí tó dọ́dọ̀ Yorùbá ms bàbá jáde àwọn Bẹ́lílì wọ́n jáde àwọn akọni kan jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fọ́ wẹ́pọ̀n wọn tó ń gbé dání tí wọ́n fi ń jà wá lógun yẹn àwọn akọni ọkùnrin wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ṣe pé wọn ò gbógun wá wọ́n gbé ọpọlọ wá àwọn ms bàbá wa dìde wá sọ pé ọpọlọ tí yín àáyan ni lọ́dọ̀ tiwa ní tẹ́ ẹ gbé lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ fi máa jà wá lógun yẹn àbáyín bá yí ẹ̀jẹ̀ àfọ wẹ́wẹ́ ms bàbá bẹ̀rẹ̀ ogun yẹn pẹ̀lú wọn Bẹ́lílì náà bá wọn fà á àtàwọn mélòó kan lórí ayélujára nígbà tó yá wọ́n bẹ̀ sí ní pariwo nílọrin wọ́n ti hùkù ẹ̀pọ̀n wọn lọ́hùn wọ́n bẹ̀ sí ní Ìlọrin náà ti bẹ̀ sí ní pariwo àbáyín ṣẹjọ́ o wọ́n gbé Bẹ́lílì lọ sí kí lorúkọ ẹ̀ wọ́n gbé lọ sí Ìlọrin magistrate court ọmọ ọkọ yẹn kọ lẹ́tà sí wọn pé ayé yóò lè da lẹ́tọ̀ọ́ láti sọ pé ẹ fẹ́ gbé mi lọ ilé ẹjọ́ ẹ̀yin ènìyàn mi wọ́n fọ́ gbogbo kínní wọ́n fọ́ sí wẹ́wẹ́
ńgbà tó sọ pé ṣàríà ni o ṣàríà ni ṣàríà wo ayé yìí ò ní sùn ilẹ̀ wa ilẹ̀ tí fẹ́ lo ṣàríà kò ní dáa fún yín àwọn gáìsì ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní tú bí ṣàríà bí ànábì tiwọn àwọn ti báńdíìtì bó ṣe jí pátá bó ṣe bọ́ ọmọ ọdún 9 sùn bó ṣe gbá bó ṣe ṣàwo wọ́n tún fọ́ gbogbo ẹ̀ lójú pátá àwọn eléyìí sọ pé náà sí brọ́dà wa ẹ̀ wá bínú tọ́ pápátá ó gba mọ́tò ńlá ó lóun sẹ́ẹ̀ àní ogun tẹ́ fẹ́ fi kó wọ lu Yorùbá tẹ́ fẹ́ islamize wa ò ní ṣẹlẹ̀ brother ìwà yarí ó bínú pápátá ó wá lọ gba mọ́tò ó gba speaker wọ́n náwó yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní preach fún gbogbo ọmọ ìlú ẹ rí pé Kùránì ló ń fọ́ lójú kinní yẹn ìwọ tó o bá ṣe Islam mọ́ wọ́n ní ṣẹ̀ríà lábẹ́ ṣẹ̀ríà wọ́n ní kan pa ẹni ìwọ tí o bá dágbèrè tó bá ṣàgbèrè pẹ̀lú ọkọ ẹ lábẹ́ ṣẹ̀ríà wọ́n ní kan pa ẹni èdè Lárúbáwá yẹn náà tú sí Yorùbá wọ́n wá bá wọn ṣe Yorùbá Lárúbáwá yẹn wọ́n ṣe jáde ṣe pé wọ́n ní Yorùbá ẹ̀ tẹ́lẹ̀ àwọn ajagun yìí tí wọ́n ń jagun ẹ̀sìn pé wọ́n ní gbàṣẹ́ kẹ́ ẹ fi kíní burúkú yìí fi kó wa lómi ọbẹ̀ jẹ àbí kẹ́ ẹ fi kó ilẹ̀ wa lẹ́rú àwọn baba ńlá baba wa wọn ọ̀gbẹ̀sìn bẹ́ẹ̀ ṣe gbà yìí wọn ò dẹ̀ ṣẹ̀sìn Islam bẹ́ẹ̀ yìí ṣe yìí gbogbo nǹkan wọ̀nyí làwọn baba wa náà kà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò lónílẹ̀ wọn torí pé wọ́n mọ̀ pé ọmọ aládé ni wọ́n gbọ́dọ̀ lo gbogbo kíní yìí bẹ́ẹ̀ gbogbo kíní yẹn lẹ wá fẹ́ lò ẹ̀yin èèyàn mi wọ́n wá ṣe Kùránì wọ́n wá ṣe sí Yorùbá now brother yìí ó wá ṣe kíni ó wá bínú ó gba mọ́tò ṣe everything ó bẹ̀ sí ń preach ó lẹ́rí yẹn ó wá ń kà á sí àwọn ọmọ ìyá wa létí òun náà wá ń ṣe kíni ó wá ń ṣe rally ó ń ṣe protest yẹn kiri ó ń ṣe rally yẹn kiri ó ń pèpè ó ń ṣe awareness ní káti ẹ̀ pé ó ń ṣe awareness yẹn ẹ wá o ntẹ́ ẹ̀ ń gbé kiri tó fẹ́ fi gbalẹ̀ wa ire o tẹ́ bá ti fààyè gba ṣẹ̀ríà nǹkan tẹ́ máa báyé yín ṣe máa ríre o ìwọ tó bá pò ṣe kíní tó bá pò ṣe mùsùlùmí mọ́ wọ́n máa wá ẹ lọlé wọ́n máa pa ẹ́ ó ti yé dẹ̀ wọ́n máa bá ọmọ ọdún 9 ọmọ yín ọdún 9 ẹ̀ máa fi fún wọn àfáà máa bá sùn ìwọ tó bá ṣí orílẹ̀ wọ́n á gé ọwọ́ ẹ oríṣiríṣi ni wọ́n bẹ̀ sí ní sọ so kẹ́ bá lè mọ̀ pé ilẹ̀ Yorùbá aṣòro bá jà gan aṣòro bá jà o gbogbo nǹkan tó ti gbé tó ti fi gba ilẹ̀ Haúsá gbogbo kíní tó ṣe fún ẹ náà fi gba ilẹ̀ Haúsá o tí Haúsá di nànà mú fún wọn tán di ọ̀dẹ̀ tán di amùkún mẹ́kọ fún wọn gbogbo nǹkan tí yà ń tú nílẹ̀ Yorùbá ń sì ta sọdá wọ̀ pẹ̀lú wọn yìí táwọn MS bàbá bá wọn jàjàkadì òun ni wọ́n fi gbalẹ̀ Sókótó tó fi gbalẹ̀ Kánò tí wọ́n fi kó wọn lẹ́rú lọ́hùn tí wọ́n fi sọ wọ́n di ọ̀dẹ̀ tó yẹ pé ní in politics àwọn ló wà ń bẹ̀ Fúlàní ló wà ń bẹ̀ lórí ipò ọba wọn Fúlàní ló wà ń bẹ̀ Fúlàní ló ń rùlù wọn wá fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá ṣe ti rí pé Yorùbá ṣòro bá jà ẹ wo bí bandit ṣe ń pa wọn lókè Ọya àwọn ará Haúsá ń ṣe wọn pariwo wọn ní àwọn ni wọ́n ń pa o pé kì í ṣe Fúlàní o pé Fúlàní ló ń pa Haúsá báwọn tó kù nínú wọn tí wọn ò pa tán nígbà ogun Usman Dan Fodio nígbà tó kó wọn lẹ́rú àwọn ni wọ́n tún ń pa nílẹ̀ Haúsá ń sìn àwọn èèyàn wá pariwo pé Haúsá ni wọ́n ń pa o kì í ṣe Fúlàní o ẹ ti rí fídíò yẹn tẹ́ ẹ̀ bá tí ì rí mo lè bá yín wá ká play ẹ̀ ní next video wa ṣùgbọ́n nílẹ̀ tí wọ́n ń ṣe àgbà fún wọn ẹ tí wọ́n wo kidnap tó ń ṣe ìlú ẹkùn dìde ìjà ẹkùn dìde Àgbẹ̀kọ̀yà dìde olórí oko gan fún wa fàṣẹ sí pé anybody tẹ́ bá ti káàbọ̀ mọ́ lọ́wọ́ ẹ̀ máa pa àbẹ́ẹ̀ rí so báwo náà ṣe fẹ́ kó wa lẹ́rú so wọn ò lè kó wa lẹ́rú wọn ò lè kó wa lẹ́rú nítorí pé àwa ò ní gbà fún wọn so ìdí nìyẹn tí gbogbo àwọn ọmọ Oòduà tá a gbọ́dọ̀ fi ṣera wa lọ́kàn tá a gbọ́dọ̀ fi dáàbò bo ara wa tá a gbọ́dọ̀ fi ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn akọni tí wọ́n ń jà fún ilẹ̀ Oòduà yìí a gbọ́dọ̀ ṣe ìrànlọ́wọ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin èèyàn mi ilẹ̀ Oòduà kò ní bàjẹ́ láéláé àwa ò ní gbà wa ọmọ ọkọ yìí ò ní gbà mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò wá iná ẹ̀yin náà ò ní gbà ní tó bá máa gbà lájọ máa fi fún àjòjì bọ́ ṣe gba ilẹ̀ Haúsá wọn ò lè gbalẹ̀ lọ́wọ́ wa bẹ́ẹ̀ àwọn ọmọ Haúsá ń sìn wọn ò lè tọ́ka sílẹ̀ wọn pé ilẹ̀ wọn rèé wọ́n ti lé gbogbo wọn kúrò ńbẹ̀ so ìyẹn ò dẹ̀ lè wáyé nílẹ̀ tiwa wọn ò lè gbọ̀nà ẹ̀sìn kò jọ́ wọn ò dẹ̀ lè gbógun wọlé kò jọ́ bọ́ bá gba ọ̀nà ẹ̀sìn àwọn Bẹ́lílì wà ńbẹ̀ àwọn kí lorúkọ ẹ̀ ṣé Bẹ́lílì náà pé dìmánà yẹn Bẹ́lílì wọn wà ńbẹ̀
ms bàbá wà ń bẹ̀ so àwọn èèyàn á kó tì wọ́n àṣírí wọn ti tú àti bàbá tó ń ṣàwíyádẹ́sì kiri wọn á kó bò wọ́n àwa jagunjagun dẹ̀rẹ́ náà tó bá gbé wádìí ogun a máa gbógun kojú wọn àwa náà ò ní gbà so gbogbo ọmọ Oòduà ẹja fọwọ́sowọ́pọ̀ ẹja fi ìmọ̀ ṣọ̀kan lórí ètò ààbò ẹran ìjà ẹkùn security alert ẹ ràn wá lọ́wọ́ ẹ kún wa lọ́wọ́ kí iṣẹ́ yẹn lè ráyè kó lè ráyè dunlẹ̀ dáadáa ẹ ràn wá lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ rí bí gbogbo nǹkan ṣe lọ ní Kwara àwa náà ń gbìyànjú ṣùgbọ́n a nílò nǹkan ìrìnsẹ̀ ẹ ràn wá lọ́wọ́ gbogbo ọmọ Oòduà tí ẹ̀ ń gbọ́ mi nílé lóko gbogbo ẹnikẹ́ni tí fídíò yìí bá dọ́wọ́ ẹ ṣe ìrànlọ́wọ́ fún ìjà ẹkùn security alert àkáǹtì wa rèé lẹ́ẹ̀kan sí àkáǹtì wa rèé Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè a ó dé ilẹ̀ ìlérí wa a ó dé bẹ́ẹ̀ ẹran ìjà ẹkùn security alert lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ ràn wá lọ́wọ́ o ẹ̀yin ọmọ aládé. Jinjim the body. Jinjim the body. Jinjim the body. Come closer. Jinjim the body. Cha cha rakata. 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 Jinjim the body. Jinjim the body. Come here. Jinjim the body. 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 Cha cha rakata. Cha cha rakata. Cha cha rakata. Cha cha rakata. Cha-cha-rakata, 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 cha-cha-rakata. Jinjim the body, jinjim the body. Lie flat. You lie flat, lie flat. Lie flat. Hey, who is that man? Omi lábù mú o, a kì í kọ́ mi ṣọ̀tá rẹ̀. Omi lábù mú o. Ẹ wọ́n èmi máa nà yín o. Akọ mi o. Báwo la fi máa pàdé pàtó? Pàtó àwọn nìyẹn. Àkàtì ọ̀rẹ́, ìyàwó ní. Gbogbo ilẹ̀ ẹ̀yọ́ kúbẹ́kúbẹ́ bí òkè tó ń gbogbo àdí. Pastors, wọ́n ń láàrin bẹ̀yẹ o. Ṣé lẹ́yìn láàrin bẹ̀yẹ àbí wọ́n ń lò ó? They will not start again. Ẹ padà sẹ́yìn. Ní ẹ jẹ́ ká lọ máa wọlé láti yẹn. Óyá ẹgbẹ́ra. Óyá. Ṣé bẹ́ẹ̀ ẹ dìde báyìí? Ẹ dìde. Ẹ ó bẹ́ẹ̀ kàkẹ́ dúró bẹ́ẹ̀ káwọn ìtókù lọ́dọ̀ kẹ gbéra bẹ́ẹ̀ óyá keep going. Táyọ̀ bá fún mi àwọn ní pọ́blẹ́mù. Mo ní kẹ́ni. Ẹ̀yin èèyàn mi iṣẹ́ takuntakun àwọn ọmọ yín lẹ̀ ń wò yẹn àwọn ọmọ Oòduà tọkàntọkàn àwọn ọmọ tí wọ́n dúró nídúró wípé àwa ò ní gbà kí Fúlàní ṣọkọ fún wa nílẹ̀ Oòduà ẹ ṣeun ìyá mi fún information tí ẹ fún wa wọ́n tiẹ̀ ní wọ́n ní Kwara State tá a ti ẹ̀ sọ ẹ̀ wọ́n náà ti announce ẹ̀ báyìí pé wọ́n ti gbé sí abẹ́ Kwara wọ́n ti gbé sí abẹ́ South West àwa náà àtúnṣe àtúntúbọ̀ tún ṣe àwọn nǹkan tó tún lágbára lé lórí so ìyá wa ti sọ́nsìn pé wọ́n ti announce ẹ̀ wípé wọ́n ti gbé Kwara Kogi àti Ìlọrin gan wọ́n ti gbé sábẹ́ South West so kò sí ni àwọn náà wọ́n á fẹ́ jupájusẹ̀ ṣùgbọ́n àwa mọ̀ pé tó bá ju apá a máa kó bò wọ́n gidi gan ni tápá yẹn máa jábọ́ bó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ náà gbé a máa kó bò wọ́n gidi gan tó máa gbẹ́sẹ̀ yẹn lẹ̀ torí pé wọn ò tó nǹkan tó ń pera wọn bẹ́ẹ̀ ni ní ayé Bọ́lá Ahmed Tinubu President Bọ́lá Ahmed Tinubu yìí ilẹ̀ Oòduà ó máa di ìrọ̀rùn fún anybody láti gbé ẹ̀yin èèyàn mi ẹ ṣé mo dúpẹ́ àkáǹtì ìjà ẹkùn lẹ́ ń wò yìí ẹ ṣe ìrànlọ́wọ́ fún wa o ẹ̀yin olólùfẹ́ mi lẹ́yìn ètò yìí mo fẹ́ rí i pé ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Oòduà ẹ jẹ́wọ́ ọmọ ọkọ fún wa a fẹ́ rí ọwọ́ yín kán lè mọ̀ pé Yorùbá ìmọ̀ wa ṣọ̀kan bẹ́ẹ̀ ni ìmọ̀ wa ṣọ̀kan ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣeun o ilẹ̀ Oòduà á gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè ẹ sọpọ́ọ̀tì ìjà ẹkùn security alert nítorí pé a dúró ẹ̀yin èèyàn wa ẹgbẹ́ṣẹ́ wá fún wa ẹja bá yín ṣọ́lé ẹja bá yín ṣọ́ dúkìá yín ẹja bá yín ṣọ́lé ẹja bá yín ṣọ́ dúkìá gbogbo tí ẹ bá ní ẹja bá yín ṣọ́ ẹja bá yín dáàbò bò iléeṣẹ́ ni ilé ìtajà ni ṣọ́ọ̀ṣì ni
ẹ fẹ́ ṣe patí ni ẹ pè wá àdáyín ló ẹ pé nọ́mbà mi èmi àròlé màá líǹkì yín mọ́ ìjà ẹkùn security alert ẹ ṣé mo dúpẹ́. Ìrédé láti iléeṣẹ́ ìjà ẹkùn security alert, iléeṣẹ́ tó ń ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró ṣinṣin fún ilégbèé, ilé ìtura, iléeṣẹ́ àbí ibùdó ìtajà ẹni. Ìjà ẹkùn iléeṣẹ́ ìjà ẹkùn security alert ló ń kéde fún gbogbo àwọn tó bá fẹ́ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò security àbí gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò yẹn security. Ọ́fíìsì wa ti wà ní Òkè Ṣídà ládùúgbò tó kọjú sí ààfin ọba Òṣèmọ̀wé ìyẹn town hall nílùú Oǹdó. Bẹ́ẹ̀ làwọn ẹ̀ka ọ́fíìsì wa míì tún bẹ nípínlẹ̀ Oǹdó. Bóyá ẹ̀yin wá nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí ẹ sì fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ìjà ẹkùn security alert gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò, ẹ máa bọ̀ tààràtà sí ọ́fíìsì wa àbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà yìí 0906 064 7821 tàbí 0811 242 56285. Kàn sí ìjà ẹkùn security alert lónìí, ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀ ọkọ̀ kẹ́ran kó bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. Bẹ́ẹ̀ranko kẹ́ranko bá gbẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. Ìjà ẹkùn security alert kòkòkò ló le. Ẹ̀yin èèyàn mi a ò ní rí ètò yìí jù báyìí lọ. Ẹ ṣé mo dúpẹ́ o, èmi ọmọ yín náà ni àbúrò yín Arólé bàbá 1010 Olúmike Ọbalọ́lá JP, ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà, ìránṣẹ́ Olódùmarè ló ń kí yín wípé happy new month and happy weekend. Enjoying day yín o, ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣeun gbogbo àgbèwá kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára dẹ́dà ṣẹ̀dá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ̀yin tẹ́ bá wò pé owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mi o, ṣùgbọ́n tẹ́ bá lé èèyàn tẹ́ lè fi wá mọ̀ tán lè ràn wá lọ́wọ́, ẹ bá wa ṣe o, ẹ bá wa ṣe o. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀. Ètò ààbò ilẹ̀ Oòduà ó dọwọ́ èmi àti rẹ, ẹ jẹ́ a jọ ṣe. Kwara State is bleeding. Kwara State is bleeding. Nigerians ẹ bá wa gbé, gbogbo ẹ̀yin bloggers ẹ bá wa gbé. Kwara State is bleeding. Kwara State is bleeding. Kwara State is not safe. Governor Abdulrahman Abdulrazak, President Bola Ahmed Tinubu, gbogbo yín pátápátá, all the military, Sunday Igboho, please come back. Gbogbo yín pátápátá la pé ẹ jọ̀ọ́, Kwara State is bleeding. Ẹ jọ̀ọ́ tó akójúmọ́ ọmọ ẹ jẹ́ bá mi share fídíò yìí tó lọ. Ìwọ tó bá share fídíò yìí lágbára Ọlọ́run ìdààmú ò ní bá ẹ o. Ẹ jẹ́ bá mi share fídíò yìí kó kanlẹ̀ kan Governor Abdulrahman Abdulrazak, kó kan President Bola Ahmed Tinubu, ẹ jẹ́ bá wa share. Enough of this. Why tí Kwara State tẹ̀ yàtọ̀ nínú gbogbo states ní Nàìjíríà yìí títí wá tẹ̀ yàtọ̀ rárá. Ogun ìta wà, ogun inú ilé náà wà. Ṣé rí wípé àwọn bandits wọ́n tún ti attack ní Patigi láàárọ̀ yìí on the 2nd, today Sunday. Láàárọ̀ yìí fídíò yẹn lẹ́ ń wò tó ń fly díẹ̀díẹ̀ yìí, fídíò yẹn ni mò ń show yìí. Wọ́n ti attack láàárọ̀ yìí, wọ́n ti pààyàn, wọ́n ti jíyàn gbé nílùú Patigi again. Ìbẹ̀dẹ̀ làwọn ọmọ àlè nulẹ̀ kan nínú wa, àwọn ọmọ àlè ní Kwara State, ọmọ àlè Yorùbá wà, ọmọ àlè tí ò ṣe Yorùbá wà. Kí ni problem yìí? Tẹ́ ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti gbọ́ pé àwọn ọmọ Yorùbá kan tún sọ pé olóyè Sunday Igboho kò ní license, torí ẹ̀ lẹ́ ṣe fara dáadáa, torí ẹ̀ lẹ́ ṣe fẹ́ gbà wọlé. Ṣé àwọn bandits ní license tó fi ń gbé AK-47, AK-49, gbogbo oríṣiríṣi àwọn ìbọn burúkú tó fi ń attack wa? Ṣé to understand? Governor Abdulrahman Abdulrazak, the only safe place is Ilorin main town, Ilorin city, Ilorin gangan. Inú Ìlọrin gangan, Ìlọrin is not attack of recent now. Gbogbo agbègbè Ìlọrin pátápátá, gbogbo Kwara State náà ti fẹ́ invade tán. Ìlú tó free kékeré báyìí. Ibẹ̀ ládẹ̀ tí ń sọ̀tọ̀ kú sọ̀npọ̀ olóyè Májàsọ́lá, àwa pín káàkiri. Ẹjọ́ ṣé àti orí kìíní up to now. A ní kólóyè náà kún, kò tí ì ṣe òjò tí ò tí ì rọ̀. Ẹ ti sọ pé ṣé kò jù báyìí lọ, ṣé kò lè ṣe báyìí. Wá ìta ya ìkà báyìí. Òpó náà ọmọ Yorùbá mi náà wọ́n ṣe against them. For what reason? For what reason? Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní solution kankan ju pé kẹ́ ẹ fẹ́nu bà nǹkan jẹ́, ju kẹ́ ẹ fẹ́nu tún nǹkan káàkiri, bí kẹ́ ẹ tẹ́nu bọ́lẹ̀ tó mọ̀ pé ìwọ gangan ò ní solution, tó mọ̀ pé team tó belong sí tí ò rí solution. Èèyàn kan tó wá fẹ́ kún yín lọ́wọ́, ó fẹ́ support yín ẹ̀ tí wọ́n against ẹ̀, ṣé wọ́n ṣépè fún yín ni?
ṣé wọ́n ṣépè fún yín ni? Ẹni tí ó bá ti fẹ́ ìfọ̀kànbalẹ̀ tó ò fẹ́ kí ìdààmú bá ẹ tó jẹ́ pé ìdààmú tó ń bá wọn Kwara State yìí tẹ́ fẹ́ kó stop, don't against any security. Bó ṣe ọlọ́pàá ni, bó ṣe sójà ni, bó ṣe vigilante ni, bó ṣe forest guard ni, bó ṣe OPC ni, anyhow kó jẹ́ normal ajagun ta ni, anyhow tó bá ṣe máa jẹ́ ká ṣàbọ̀nù wàhálà tàwa yìí. What's your problem? Kí ni problem yín? Ẹ̀dẹ̀ gbógun ti olóyè Ìgbòho yàtọ̀ fún mídíà, ẹ̀yin tẹ̀ ń ṣe ti kọ̀kọ̀ gan ẹ pọ̀ ju tàwọn tó jáde sórí social media lọ. Gbogbo yín pátápátá lọ́lọ́run máa bí. Pátì jìnnà tó ti attack yìí. Àwọn people yẹn ti gain grand. Governor Abdulrahman Abdulrazak, please gbogbo àwọn tó ń bá ti ń mú oríṣiríṣi àmọ̀ràn wá má ṣe báyìí má, àwọn tó fẹ́ kí ìjọba yín tó fẹ́ kó dàwó gangan nìyẹn o. Àwọn alábòsí ló pọ̀ jù nù wọn. Most of people tó bá criticize yín lórí ọ̀rọ̀ insecurity, wọn ò ní look for solution, wọn ò ní sọ̀rọ̀ nípa solution, they will only criticize you, they will only talk bad kìnìkan wọn ò ní look for solution. The only solution we have now, every forces, anybody tó bá ní agbára tó dẹ̀ show interest, ṣó rọrùn ní kéèyàn lóhun fẹ́ lọ kọjú àwọn tó jẹ́ pé wọ́n ti sign ọjọ́ kú wọn gan already, ẹ̀dẹ̀ tó against ẹ̀ ẹ jọ ń torí tó lọ́hùn ẹ bá mi share video kó kan Governor Abdulrahman Abdulrazak lára. Governor Abdulrahman Abdulrazak, Kwara State nìkan ló ṣe worst báyìí ní Nàìjíríà. The only state tí ò fẹ́ ní fọkànbalẹ̀ ní Nàìjíríà yìí òun ni Kwara State. I'm telling you, forget about media talk. Wọ́n máa ní ká máa sọ̀rọ̀ social media, ká máa ṣe gbá, ká máa ṣàwò. A lot of things is going on. Honestly, bóyá àná àbí jẹta náà ṣe release èèyàn kan ní Ìfẹ́lódùn, my own local government Ìfẹ́lódùn. Wọ́n ṣe release èèyàn kan ní bóyá àná. Yes, láàárọ̀ àná Ọ̀káká. We thank God. Àwọn people ṣì wà lórí ilẹ̀ wa up till now. Governor Abdulrahman Abdulrazak, please. Gbogbo àwọn àti gbọ́ pé wọ́n ti fún wa ní more police, more army, more. We can't wait for anyone any longer. Ẹ jẹ́ ká wọnú gbó yẹn. Wọ́n ti wọ́n attack wa. Our people, our security wa, they know the location. Wọ́n mọ ibi tán wà. Wọ́n mọ ibi tí wọ́n wà. Ẹ jọ nítorí tọ́lọ́, ẹ bá wa go after them. Chase them away on your land, Governor Abdulrahman Abdulrazak. Tẹ́ bá ṣe lè, honestly, ẹni tó máa fẹnu tàbùkù ìjọba yín ó máa múra. Gbogbo ẹni tó bá fẹnu tàbùkù ìjọba yín, àbòsí ló ń ṣe. Lẹ́yìn only insecurity yìí, tẹ́ bá lè bá wa rí tackle. We know you have spent billions of naira. I had everything. Kò ní bàjẹ́ fún yín o. Gbogbo ẹni tẹ́ bá ṣe fídíò kò ní bàjẹ́. Nísìnyí báyìí, not only Kwara South la máa pariwo báyìí, a whole Kwara State. Kwara State at large, we are bleeding. Kwara State is bleeding. Nigerians, ẹ bá wa gbé. Gbogbo ẹ̀yin bloggers, ẹ bá wa gbé. Kwara State is bleeding. Kwara State is not safe.